right, sir. Ẹ káàsán sir, ẹ bá dá fún àwọn ọdẹ sir. Gbogbo aráalé orúkọ mi ni Yemi ayébọ̀ tí gbogbo ìwọ̀n fi yẹ sílẹ̀. Adépéyìn ni ọjọ́ ìbí yín. Báwo lẹ ṣe sọ fún yín ní ìṣètò sílẹ̀ ní fún wa? Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ o. Orí ọ̀pọ̀ èèyàn ló dájọ́ òbí jẹ́ pé inú kòtò ló bá o. Ọ̀pọ̀ èèyàn ló dájọ́ òbí jẹ́ pé inú àárẹ̀ ló bá o. Ọ̀pọ̀ èèyàn ló dájọ́ òbí jẹ́ pé agodo Boko Haram òbí tó ti dé mọ́lẹ̀ ló bá o. Ọ̀pọ̀ ló dájọ́ òbí jẹ́ pé ọgbà wèrè ló bá o. Mi ní wọ́n lọ́dún lọ́dọ̀ Ọlọ́run ó bá mi láyé àlàáfíà nínú àlàáfíà ara nínú ọlá ńlá nínú ìfọ̀kànbalẹ̀. Mo dúpẹ́ o lọ́dọ̀ Ọlọ́run fún ìfẹ́ tọ́lọ́run ní sí mi. Mo dúpẹ́ fún ojú àti àánú ọwọ́ agbára Ọlọ́run kò sí sílẹ̀. Àbọ̀ Ọlọ́run wà pẹ̀lú mi. Adájọ́ ọjọ́ pé inú mi dùn lórí ìsọ̀rọ̀. Àwọn èèyàn rọ̀gbà yìí ní kámò wọ̀ fún mi. Àwọn tó lè wá gan-an wọ́n sẹ́yìn. Wọ́n fowó ránṣẹ́, wọ́n fi gbẹ, wọ́n fàdúrà ránṣẹ́, wọ́n fi jíìpù oríṣiríṣi ránṣẹ́. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, inú mi dùn lọ́dọ̀ Ọlọ́run. You're watching GboahTv. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. Alright sir, during the year ìgbà tí wà ní industry àti ìgbà ìṣe wà ní industry náà, kí ni àwọn ohun tẹ̀lé sọ fún wa ní ipa àwọn achievement nígbà industry? Ṣe rí iṣẹ́ wa, àlùbáríkà iṣẹ́ wa ti bẹ̀ láti di orúkọ. Mo dúpẹ́ pé Ọlọ́run fún mi ní àlùbáríkà níbi iṣẹ́ náà. Torí pé Ọlọ́run fún mi ní orúkọ, Ọlọ́run fún mi lókè. Mi ò kọ́kọ́ lé owó wá sí iṣẹ́ yìí. Mo kọ́kọ́ wá pẹ̀lú ìfẹ́ tí mo ní. Tí ẹ bá wá lálùbáríkà orúkọ tán, owó wá tẹ̀lé. Ọlọ́run fún mi ní òkìkí ẹ̀, owó wá tẹ̀lé. Ọlọ́run dẹ̀ ń ṣe ìyanu fún mi. Mo pé mò ń lè bọ́ra mi, mò ń lè bọ́ ẹbí mi, bọ́ ara. Tó ẹni bá ti lè jẹ́ lásán. Ọlọ́run kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tó mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wà pẹ̀lú mi. Ọlọ́run fún mi lókìkí. Àlùbáríkà iṣẹ́ ẹ̀yìn ìdí àlùbáríkà gbọ̀ngbọ̀ngbọ̀n nìyẹn. Mo pẹ̀lú ẹgbẹ́ Ọlọ́run fún ní lórúkọ tó fún lókìkí ní ìṣẹ́ tíátà ní Nàìjíríà. Orúkọ náà ò dẹ̀ bàjẹ́ kò dẹ̀ ní bàjẹ́ láéláé láṣẹ. So àwọn àtàìsí fún àwọn ọmọ lẹ́yìn tó wá sí ìbọn lẹ́yìn yín kọ́. Kó farabalẹ̀ kọ́ṣẹ́ ni. Kó farabalẹ̀ kọ́ṣẹ́ ni. Mo wà ní tábìlì lọ́wọ́. Kó farabalẹ̀ kọ́ṣẹ́ ni o. Torí ẹlòmíì ní fi owó náà lé wá gọ̀rọ̀gọ̀rọ̀. Tó ara wọn ò balẹ̀. Kó farabalẹ̀ kọ́ṣẹ́ ni. Tó bá ti farabalẹ̀ kọ́ṣẹ́, wàá farabalẹ̀ jèrè ẹ̀. Ìgbọ́n tó bá ti farabalẹ̀ kọ́ṣẹ́, kọ́lọ́run jẹ́ kó jèrè ẹ̀ ní. So àdúrà tí mo fẹ́ fún wọn nìyẹn. Wọ́n má dẹ̀ kọjú. Wọ́n má kọjú. Wọ́n dẹ̀ nígbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní kọ́tẹ́ bá ti kọ́kàn lọ́lọ́run. Kọ́kàn lórí wa kò ní lóko. Òkè ẹ fàṣẹ kí àwọn fáǹsì ilé lóko gbà ẹ. Gbogbo àwọn olólùfẹ́ mi nílé lóko, gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkè. Gbogbo ẹ̀jẹ̀ fún ránṣẹ́ sí mi, gbogbo ẹ̀jẹ̀ pàtó àwọn tó ń gbọ́ ẹ̀jẹ̀ sẹ́ẹ̀lì fífi oríṣiríṣi lẹ́bi òní lọ́wọ́ iṣẹ́ o. Mo dẹ̀ rẹ́ fi àtúntò lọ́wọ́ Mrs. Abimbola Fasola, wọ́n máa fi fọ́n sílé ọ̀pẹ̀lọpẹ̀ ìyàwó Babátúndé Lájí Fasola. Wọ́n wà tó sì wọ́n máa ń sọ̀pọ̀tì mi. Ọlọ́run bá mi tó sì orí òní kan ní ẹ ṣe o. She has been a good mother to me. She has been supporting my career. Fàmí ìtẹ̀ mọ́ bí mo yẹ bí ìmọ̀ tí mo fẹ́ fọ́ wọ́n fi nífẹ̀ẹ́ sí mi lọ́pọ̀lọpọ̀. Àdúgbò olólùfẹ́ mi, mo lọ́ra tó ràn mí lọ́bí nǹkan tí ẹni tó lè dákọ̀ wọn tán. Alright sir, ẹ̀sẹ̀ láti kún sir, tàbánikẹ́jẹ̀ sọ̀rọ̀ fún wa nípa Nàìjíríà wa yìí, kí ló ń tẹ́kọ̀ọ́ lè sọ fún wa ní briefly, as an address ẹ̀lẹ́gbà ọmọ Nàìjíríà ní briefly. Nàìjíríà máa dà, God bless Nàìjíríà. Bẹ́ẹ̀ni, ìtọ́jú bẹ́ẹ̀ lọ, Nàìjíríà máa dà, God bless my country, that's all. Alright, thank you very much sir. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.